ó wá ń wá ẹlẹ́bẹ̀ kiri ẹ bá mi bẹ Lizzy ẹ bá mi bẹ Lizzy àbí ńgbà tó ń pè mí ńgbà tó ń pe gbogbo èèyàn pé kọ́ bó ń bẹ Lizzy ṣé ó pè yín síbẹ̀. ẹ̀yin tèmi èyí wà lẹ́ni ò sí nǹkan ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ o ẹ̀yin èèyàn kí ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò tí ẹ ń wò lónìí yìí lẹ́ ó ti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tí ó pani lẹ́rìn gidi gan ni ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin wàhálà wà o mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi nínú fídíò yìí lẹ́ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe tú àwọn àṣírí kankan nípa Ìyábọ̀ Òjó bí Ìyábọ̀ Òjó ṣe wá bẹ̀ òun pé kó jẹ́ kí àwọn ọjọ́ rẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa bá wa ká lọ. Aníwèrè ní í sẹ ṣó pè yín kò pè yín ẹ̀yin èèyàn ẹ má parọ́ ṣé ẹ mọ̀gbà tí Adótòṣì Gistlover ń bẹ̀bẹ̀ kiri àbẹ́ ẹ mọ̀gbà póun fẹ́ bá wa ṣọ̀rẹ́ ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà. ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà. ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà gbogbo yín mọ̀gbà tó ń bẹ̀bẹ̀ kiri. ẹ rí i pé ńgbà tó ń bẹ̀bẹ̀ kiri mo wá tilẹ̀kùn mọ́ ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́ ó tilẹ̀kùn mọ́ wọn. nígbà tí Adótòṣì ń gba owó ọ̀fẹ́ lọ́wọ́ wa kò pè yín pé kẹ́ wá bá wa jà àbó pè yín àmọ́ nítorí olórí burúkú òrówó lé san àbí nítorí pé olórí burúkú òrówó lé san ṣé èmi ni mo ti kó lọ rẹ́ǹtì ilé tó jẹ̀mí ẹ̀ lọ kéèyàn lọ rẹ́ǹtì ilé 25 million ẹ̀yin ọmọ yìí ilé 20 million 15 million ẹ̀yin èèyàn kò easy ilé 15 million kéèyàn lọ rẹ́ǹtì ilé 15 million ẹ̀dọ́nà Adótòṣì ńgbà t'Adótòṣì ń gbowó lọ́wọ́ mi London Gistlover ṣé ó kó yín jọ pé kẹ́ wá hate mi. ẹ̀yin tèmi ẹ ṣáà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí o ẹ ti gbọ́ àwọn nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn ǹjẹ́ ọ̀rọ̀ Lizzy Anjorin kò pani lẹ́rìn bí ǹjẹ́ kò yani lẹ́nu bí ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ọjọ́ kan wàhálà kan ni ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ lérò pé ó dé sáàrin àwọn méjèèjì yìí ibo lẹ lérò pé wàhálà yìí yóò yọrí sí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ lórí nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ṣókó yín jọ kẹ́ wá bá mi jà nígbà tó ń gbowó London Gistlover ìgbà tó rí pé mi ò fẹ́ sanwó mọ́